Gẹ́gẹ́ bí àwọn Yorùbá ṣe máa ń sọ, wọ́n ní ogun láyé, ilé ayé ogun ni, lóòótọ́ ni ogun láyé. Gbajúgbajà òṣèré, èyí tí a mọ orúkọ wọn sí Tókunbọ̀ Marvins, wọ́n mọ̀ ròyìn ilẹ̀kùn ìtọ́jú wọn rí kó tó di wípé wọ́n lọ sílùú èbó. Gbogbo làkọjá èyí tí wọ́n rí, wọ́n tún wá délùú èbó náà, ẹ wá wò ó. Wọ́n láwọn ò mọ tó lé àwọn kúrò ńbẹ̀ o. Gbogbo báwọn ṣe ń ṣiṣẹ́ táwọn ń rí owó ribiribi ní ọ̀sọ̀ọ̀sẹ̀, wọ́n ní ọ̀sán kan òru kan òun làwọn gbéra, làwọn bá sọ wípé orílẹ̀-èdè Nàìjíríà yá, àwọn fẹ́ lọ máa ṣòwò ẹja ní orílẹ̀-èdè Nàìjíríà. Títí tí àwọn fi dé Nàìjíríà, wọ́n ní àwọn ò mọ táwọn ṣe. Nígbà táwọn dé Nàìjíríà tán, òun lójú àwọn tó ṣẹ̀ là. Ẹ̀yin tèmi, mẹ́wàá máa ń ṣẹlẹ̀. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu actor Tókunbọ̀ Marvins. Wọ́n fi lè gba passport, wọ́n lè gba visa country méjì. Mo wá sọ̀rọ̀, this is a lesson too. Fáwọn tó máa ń rojọ́ bẹ̀rẹ̀bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀jọ́ àdánù ni mo kàn ń rojọ́ kiri àtẹ́tọ́ rojọ́ lẹ́jọ́ ṣe bọ́ sọ́wọ́ aláìdáni. La ilaha illallah. Sẹ́ni ẹ̀kọ́ lè wá pé Tókunbọ̀ wọ́n náà fẹ́ gún ẹ travel kankan bẹ́yẹn, àwọn òde ìjọ kò dé assist èmi náà láti tẹ̀ commit ẹni yẹn. Èmi dẹ́gbọ̀ ni mo lọ ní. Bọ́mọ dárúkọ ni bọ́bọ́ yẹn ni ẹ bá ti mọ̀. Tó ní tíátà náà ni. Ní tíátà kan. So ìgbà ká dọ́dọ̀ ẹni yẹn, it was on a Tuesday. Báyìí wọlé, báyìí wá dénú company yẹn, ẹni yẹn tí mo kọ́ tó fẹ́ ṣe, ó wá ní kémi wọlé kí n lọ sọ fún wọn pé òun ti wà rán kó máa tẹ̀lé mi. Ọkùnrin àbóbìnrin? Ọkùnrin. So mo dẹ̀ wọlé lọ, ìnáwó padà wá pè ní. And right in my face, bàbá sọ fún mi pé, Tọ́dẹ̀ ò need more help, let's help this guy first, so when I come back we'll look into your own. Mọ̀ gbọ̀n. Ẹ̀gbọ́n ni kọ́kọ́ mọ̀ ń ké ni. Bí story yẹn náà ṣe bàjẹ́ ni ẹ̀. Ẹni kan wà láyé pé ní náà bí mo ṣe kọ́ fún. Ó lọ London yẹn. Ṣé àgbàdo ẹ̀kọ́ lóní fort? Ẹjọ́ wèrè tí ń tàn bí mi tí mò ń rò kiri ni. Èmi kọ́ bá mi. From that one I learned a lesson. Because eventually later mo padà mọ̀ nǹkan tẹ́ni yẹn ṣe tó fà tí mo fi wọlé tí story fi change. But síbẹ̀ náà, mo mọ̀ pé Ọlọ́run ń jọ lọ. Ọlọ́run àsìkò tí ì tó ni. So mo yẹ pàdé báyọ̀ wá nìyẹn. So once again that one, mo fún Bùsọ́lá Ọ̀kẹ́ ẹ̀lẹ́ẹ̀lẹ́ torí 2005 like I said. The story ti change di àárọ̀ yìí tí Tókunbọ̀ Marvins yẹn. Ṣẹlẹ̀ mọ̀ pé gbogbo táyà tá à ń sọ yẹn tí YouTube ò tí dé nídìí iṣẹ́ marketing ní Nàìjíríà number 1 ní Báyọ̀ wá. Bẹ́ẹ̀ni. Ẹni tí Báyọ̀ wá bá gbé tí ó bá rí bigger boys. Ẹni tí Báyọ̀ wá bá gbé tí ó bá rí gbé nígbà yẹn Ọlọ́run ti para lẹ́yìn yẹn. Tó dẹ̀ gbá àwọn èèyàn tó pọ̀. Bẹ́ẹ̀ni. So bí tí ìrìnàjò ti bẹ̀rẹ̀. So Bùsọ́lá Ọ̀kẹ́ ni ó jẹ́ kí n mọ̀ Báyọ̀ wá. There's a person, orin ló máa ń kọ. Olórin ni. Fújì àbí jùjú àbí régé gospel ni olórin ẹ̀mí. Mo láǹfààní àti yẹ kí n travel ní 2007. Lẹ́nìkan fẹ́ mú mi lọ sí Amẹ́ríkà kí n wá lọ ṣẹ́msì. Ó wá lọ opportunity àti bẹ́ẹ̀ ni ẹ sọ̀rọ̀. Òun tẹ́yìn bá lọ kọrin, mo fẹ́ kẹ́ ní ṣẹ́msì. Ẹni ẹ̀dẹ́ bá sọ fún pé ṣé Marvins MC ṣe bẹ́ẹ̀ ṣá òun léèyàn tó máa fẹ́ nìyẹn. Ẹ máa fún Marvins lọ, mo lẹ́yìn tí máa fún yín. Bọ̀ torí pé nìyẹn tí ẹni yẹn mi ní close relationship pẹ̀lú ẹ kò rí mi rí creativity mi ló ń rí. Ó wá sọ pé mi ló ń like bọ̀ tí a bá fi nílò mi fún tọ̀ yẹn òun ò lo MC kankan mọ́. Kọ́mọ yàn fóun. Kọ́mọ yàn fóun òun ò lo MC. Ẹni yẹn ló wá padà wá gbé mi lọ sí Amẹ́ríkà ní 2009. Ẹ padà lọ. Èmi Tọ́pẹ́ Àlàbí Esther Ìgbẹ́kẹ̀lé àwọn kọrin lọ́hùn èmi ṣe MC fún 6 months. L'Amẹ́ríkà bẹ́ẹ̀. Wow. 2009. Àwọn but whatever that it is àwọn ibi tán block wa Ọlọ́run padà jẹ́ ká mọ̀ pé òun lọ lọ́hùn. Ẹ padà débẹ̀ dáadáa. Amẹ́ríkà tán block mi nígbà tẹ́ni kan bá mi sùn síwájú mi 2 years after mo lọ. Ẹ má pè mí síṣẹ́, ẹ má pè síṣẹ́ o nígbà tó yá tó yá lọ́dọ̀ Ọlọ́run padà ṣínà iṣẹ́ yẹn iṣẹ́ náà là ń ṣe báyìí sí nǹkan táàgọ́ tó ń sọ báyìí pé mi ìráyè mọ́ báyìí. But it's just good bí ẹlẹ́ran ara pé ká gbìyànjú. Ẹ àmọ́ tó fọ́ ni gbogbo àwọn èèyàn tí mo sọ yìí 5 tí mo sọ yìí wọ́n bá mi jàjà báyìí. Ìjánu ń jà. Ìjánu ń jà a lè má sọ̀rọ̀. Èyí sì mọ̀. Èmi ò kàn bá mi jàjánu lẹ́tà ni ẹ mọ̀. Nígbà tí mo fẹ́ èmi ò mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ ó yẹ kí n travel 2007 ní ìmọ̀. Nígbà tí 2009 wá wáyé
lẹ́ni tó wá fẹ́ bá mi ṣe wá sọ pé bàbá for some reasons keep your mouth shut tá máa fi ìrìn àjò yìí tá máa fi dá Amẹ́ríkà ìgbà tá a dá Amẹ́ríkà sọ pé ó yẹ kẹ́ travel ní yẹ báyìí ni mo gbọ́ ẹni báyìí ló kọ́ pé mo gbọ́ ẹni báyìí ló block yín bẹ́ẹ̀ ni ẹ̀mí ìfẹ́ bá argue ni mo ṣe drop ọ̀rọ̀ ní MC but because mo kàn sí ní interest nínú yín ló jẹ́ kí n tún padà wá ká wá ṣe mí mélòó ẹni tán ti bá tiẹ̀ jẹ́ bẹ́yẹn tí ò lọ opportunity second àti débẹ̀ tí kò ní wọn tiẹ̀ tó wá sọ pé kò recommend ṣe mo ká náà pé ẹ̀rẹ̀ recommend fún wa ó lè má dárúkọ mi níbi olówù ẹni yẹn ti dárúkọ mi pé ẹni mo fẹ́ lò dẹ́ni mi ò dá mi ìdá àdàjọ́ ń ṣọ̀rẹ́ mi ìdá ẹ̀ sì ṣẹ́ Ọlọ́run gbọ́ mi ṣe kódà àbí tó fọ́nì sí ìjọ tẹ́ni ẹ máa pè mí fún nǹkan yẹn tó padà dé sí Nàìjíríà tó pè mí ṣe bí pé màá tẹ́ni lájọ wa ẹni tí mo sọ yẹn mi àti lájọ wa ẹni láti sọ pé ẹ má dárúkọ mi o ẹ kó mi tàwa yẹn ẹ má bọ̀ wá bá mi bí báyìí but ẹni yẹn for that particular person ẹ má bá sọ̀rọ̀ pé ẹ fẹ́ travel out for now ó kìlọ̀ fún yín ẹ má bá sọ̀rọ̀ pé ẹ fẹ́ travel out ẹ jẹ́ gbogbo ẹ bọ̀ sí mo travel yẹn náà o ogún dá mi padà láti Amẹ́ríkà èmi tí mo ti ń rí dollars l'Amẹ́ríkà I got to America on Thursday Saturday mo ti bẹ̀rẹ̀ sí ní show convert to naira oye owó tẹ́ni ẹgbẹ́ àlọ́ mi fi gbé mi l'Amẹ́ríkà mo ti pa ní show ẹ̀yọ̀ kan ní ìjọ kẹta mo ti rí gain kò dẹ̀ sí weekend kan l'Amẹ́ríkà tí mo fi padà tí mi kì í ní show mo kọ́ de ó dẹ̀ de after 5 months dẹ̀bẹ̀ sí bẹ́ẹ̀ ni ẹja pé mo ń lọlé mo ní fish pond tẹ́tí ń sin ẹja mo sábà ara nǹkan ti ṣe mí ẹni tó ń pè ẹ ò tí ì dákẹ́ olóògbé gbàgbọ́ ya gbogbo tó ń sọ padà sọ fún létà ni ọ ẹ̀yin ò mọ kankan o mo kọ̀ lọ bẹ́ẹ̀ ni pé mo padà lórí ẹ má padà lórí Mr. Marvins àwọn èèyàn ti ń like you are making money níwà ìgbọ̀n ẹ̀yin oníṣẹ́ tó lè máa ṣìpẹ̀ fún because ìyá ò lè jẹ́ ẹ ti ń make owó so you just work your way around ẹ̀dẹ̀ ṣèwé yín ẹ̀dẹ̀ máa bá life yín lọ àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní kí náà ṣàfẹ́ le ó fún mi passport mi precisely November 21 2009 aago kan òru ni mo jí ìjọ ìdẹ̀ ní visa mi expire wow ní yè ní ṣẹ̀ṣẹ̀ sọ mẹ́wàá àti mo dé Nàìjíríà ẹni ẹ̀ tún pè ní pé Mr. Marvins ẹ ti délé working visa ló wà lọ́wọ́ yìí ẹ sì tún padà wá wọlé padà mi kì í gbé kọ́lẹ̀ mọ́ mi ì lẹ́jà o bàbá tálẹ̀ ṣẹ̀ mi ì ní fish pond o tálẹ̀ ṣẹ̀ ẹja ilá ìmẹ̀ ń kó bí o tálẹ̀ ṣẹ̀ bóyá wá jẹ́ pé ibi fish pond lógun ayé lọ lẹ̀ ní ìmọ̀ mo ní fẹ́ àsìn ẹja so make sense ẹ̀ Amẹ́ríkà lẹ̀ ń fa Amẹ́ríkà lẹ̀ ẹ̀ ń pa dọ́là ṣé mi lè máa send owó yẹn kan bàbá mi káàtẹ̀ pé mo láyọ̀ mọ̀ pé wọ́n ní kí ní poultry Ẹsẹ̀ ẹja. àbí fish pond ṣé mi lè máa send ẹ̀ tí kò bàbá mi sìn ṣé ẹ̀ kí n wá lè bá máa sìn fúnra mi ni mo dẹ̀ dé ogun ayé yẹn dẹ̀ dúró mo náwó yẹn tán òdúwà tó lọ já Amẹ́ríkà mo ti ń lo mọ́tò ìgbà tí mo dé Amẹ́ríkà yẹn mo ní kàn ta mọ́tò yẹn pé mo máa rà mí so mo busy mi ra mọ́tò tí mo fi dé bọ̀ mo lówó tí mo fẹ́ fi rà mo wá náwó yẹn tán after tí mo dé Amẹ́ríkà mo ṣì lo 2009 or 2017 that's about 9 years mo ṣe tún bọ́ sínú ìyá mi tí mo fẹsẹ̀ ẹni tó ṣe láti Amẹ́ríkà tó yẹ kó máa gbádùn ṣe wá ń jẹ ìyá ẹni tó jí sàn ìyá mi ẹ ṣe kò ní lóṣù mi ẹ̀yin tẹ́ wà ń di ìyá tí mo ń jẹ ẹ ṣe gan oṣù wáyé ni bàbá mo jẹ nǹkan mo sọ fún Tọ́pẹ́ Àlàbí ni mo mọ ojú ìtẹ́kọ̀ àní tójú yẹn bá rí àfún nǹkan tí mo rí láyé. ẹ sọ fún báyìí èmi àti Tọ́pẹ́ Àlàbí wí kí ló wá sọ ọ̀rẹ́ ni àwọn ọ̀rẹ́ ṣe mo ti kọ́mẹ́dì lọ fún ọ lórí stage ni àwọn ọ̀rẹ́ ṣe kọ́mẹ́dì ni o nítorí kọ́ ọmọ kó lè tó báyìí bàbá mo sórí sàárẹ̀ rí 6 months burial ground sàárè lẹ́nu mo rẹ̀ wá gbára òkú mọ̀ wá kankan. sàárè táwa ni ayé ti ẹ̀mí náà mi mọ ilé tí mo ń gbé ni ilé ọ̀gá mi tí mo sọ lẹ́ẹ̀kan yẹn ojú wíńdò wa ni sàárẹ̀ Aláàjì Toríọlá tí wọ́n kọ́lé yẹn wà ní nọ́mbà 4 Adéòsì street ọ̀dọ̀ ọ̀gá mi tí mo dẹ̀ ń gbé yàrá yẹn kéré mo kàn gbẹ́rù síbẹ̀ ni so tílẹ̀ bá ti ṣú orí burial ground yẹn lèmi máa aṣọ òkè yẹn mo jí ní location kan báyìí yàgò láì for you mo jí aṣọ òkè yẹn òní mo ara tẹ́ síbẹ̀ màá wá sùn tán bá wá ti tilẹ̀kùn ẹnu ọ̀nà ìta ni mo sùn pẹ̀lú òkú yẹn mo yẹn sùn yẹn for 6 years. ẹrù ti bá yín. ìgbà tó yá tó fẹ́ graduate bẹ́ẹ̀ mo graduate passage mo bẹ̀rẹ̀ sí sun passage bó ní woman kan lórí ẹ̀ omi kí n dárúkọ ni kò sọ́n ti padà ṣe dáadáa sí mi ní last year ìgbà tọ́lọ́run dé wọ́n padà ṣe dáadáa sí mi woman máa ń wọ́n lọ àbí ká má sun passage yẹn à lè sun bẹ̀ ẹ kò síbi tá a fẹ́ sun ẹ gbálẹ̀ àwọn fótó ní lọ so tá a bá ti gbọ́ tó bá ti dìda tó bá ti ń bọ̀ wọ́n máa ṣe gbà táwọn kọsẹ̀ ẹ ike ọ̀dà dẹni ìmọ̀rútọ̀ burúkú ó máa kún ni wẹ́ẹ̀ ìtàn lé wọn jí wa ọdún ẹ̀ mọ̀ pé tó bá dàtọ̀ lé wọn lórí ẹ máa wẹ̀ 3 days a máa gbórùn tọ̀ lára kò sọ́jọ́ tó lè fi rẹ̀ 3 days wáyé máa ìtọ̀dájí ẹ máa gbórùn ẹ̀ ṣó wọnú ẹ̀jẹ̀ àwọn mọ̀ọ́mọ̀ ṣe ni ọmọ mọ̀ ni ṣó every time tó yẹ kó máa dàtọ̀ nù sàrà náà ti máa ṣọ́ wọn pé ọmọ jáde ní 5 ọ̀fẹ́ lọ kírun sàrà náà ti wá jókòó àti ìjọ tó bá lọ sùn gbàgbé ó bá dàtọ̀ yẹn ìtàn lé wọn jí ẹ bẹ́ẹ̀ ni báyà pa àṣẹ pẹ̀lú wọn.
ẹni wọ́n ti. àṣẹtù ẹ mọ̀ gbà tó yẹ mi kó ń bẹ̀ mo lọ church yẹn ìrìn àjò wa lọ so gbà táwọn wá padà wá rí mi online tí wọ́n ti pẹ́lọ́n ti wá ní ọ̀bọ̀ wọ́n bá mi sọ̀rọ̀ lórí Instagram wọ́n wá introduce ara wọn èmi ní kíníkan mo fọwọ́ tọ́ sí já. irọ́ mo sọ̀rọ̀ débẹ̀. àwọn náà wá súnmọ́ aláìpẹ́ pé I always tell people that you are my son àmọ́ mi ní kíníkan ìjọ ayọ̀ sẹ́dọ̀ sí mi gan. ayọ̀ sẹ́dọ̀ sí mi $500. ok àwọn ló sí Nàìjíríà. owó ìtọ̀ tán tọ́lẹ̀ mi lórí mọ́ ẹ̀ ọ compensate mi.